ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti fẹnukò láti ṣe ìwádìí lórí àṣẹ àjọ Nafdac láti dẹ́kun ìpèsè ọtí inú ọ̀rá àti ti inú ike pélébé pé kí àwọn tó ń ṣe àwọn ọtí yìí jáde dá a dúró. Asòfin Pascal Agbodike ló mẹ́nuba ọ̀rọ̀ náà nílé lánàá òde yìí. Ó ní àjọ náà ti pàṣẹ tipẹ́ láti nǹkan bíi ọdún méjì pé àwọn ọtí inú ọ̀rá yìí àti tinú ike yóò di kíkó nílẹ̀ nínú oṣù kìíní ọdún yìí, ṣùgbọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ pé àṣẹ àjọ Nafdac yìí tako òfin àti ìlànà ìṣàkóso tó wà lóde láti fún àwọn olókoòwò kéékèèké láàyè láti pèsè àwọn nǹkan wọn fún títà kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lè máa tún ní agbára sí i. Ó tún fìdí ẹ̀ múlẹ̀ pé ó tako ìlànà àjọ tó mójútó àwọn ilé-iṣẹ́ kéréje-kéréje ìyẹn Small and Medium Enterprises, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiẹ̀, Asòfin Olamide Ọ̀ṣọ́bà ní òun tako ọ̀rọ̀ tí Pascal sọ tó sì ní àjọ Nafdac ní àṣẹ láti fi òfin de àwọn ọtí ìfẹnujá yìí. Wàyí o, ilé ìgbìmọ̀ aṣòfin ti ní kí ìgbìmọ̀ tó wà láàgbọ̀n ibẹ̀ lọ ṣe ìwádìí tó lóòrìn lórí àṣẹ Nafdac ọ̀hún. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ, èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì tẹ̀lé wa káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun.